sátù sàwálì tí wọ́n wá gbé kalẹ̀ táwọn bàbá ní sátù sàwálì làwọn ń ṣe lónìí àwọn fẹ́ wá sí lórí ẹ̀ kìí ṣe bídíà torí ara dìísì fún àdìsí náà sọ yìí sí ni Albani tí wọ́n sì gbàgbọ́ ọ fọwọ́sá àdìsí náà pé àdìsí ni. ẹ̀ka tó ṣẹlẹ̀ pẹ̀lú inú èrò tèmi tọ́ka ṣẹlẹ̀ pẹ̀lú status awal òun ni pé ọlọ́run fẹ́ ló ń kà òǹkà pàtàkì ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run pàtàkì òǹkà pípọ̀ ó rí i pé máa yẹn nànú òkà oṣù ọlọ́run ló lóṣù bàrí àkàn sínú oṣù kí ló tún dé tó wá jásí pé atúróṣù kan lọ́pọ̀ tó pè ní sáárù rọ̀mọ̀dánà tó fi di valituki lónìí dátà valituki abiru la alama adakun wala lakum ọlọ́run fálọ́ kà pípọ̀ níbẹ̀ nu wàlẹ̀ àṣírí wàlẹ̀ ìyá àlẹ̀ àṣírí. wàlfàjìrì wàlẹ̀ yálì ní àṣírí wọ́n ṣàbùyí wàlẹ̀ wàtírì. ọjọ́ mẹ́wàá tí ń wí àti sáfùrì tí ń wí àti wítìrí tí ń wí òǹkà ni ọlọ́run fálọ́ kà pípọ̀ òǹkà yìí lọ́lọ́run fálù títí ló tún fi ọjọ́ mẹ́fà kan sọ́tọ̀ tó wà nígbà ọjọ́ mẹ́fà tí mo dá sí àrọ́wọ́ mi tẹ́ mo á fọjọ́ keje parí ẹ̀ òǹkà ni. inna rabbakumullahu alladhi khalaqa samawati wal arda fi sittati ayyamin. fi sittati ayyamin o ṣeun òǹkà ni òǹkà yìí tọ́lọ̀ ń fálù òǹkà yẹn ni ìfi ń jásí pé sítátù sàwálì tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìjọ tá a sọ̀rọ̀ ọ̀run tá ànábì yẹn ẹni tó bá kírun tó ọ̀dẹ̀ akí àmọ́ tó bá kírun jàmá ọ wà ní ládàá 27 gbogbo àwọn àfáà ni wọ́n ronú sí pé àlè takò ànábì àmọ́ agbára àmàwọ̀ ká báwo ni irun téèyàn kí ń jàmá tí ó fi ní ládàá 27 ju ẹni tí ọ̀daràn kí lọ tá a sì rákọọ́lẹ̀ ẹ̀nú ọ̀rọ̀ rẹ̀ tó ti lọ síwájú pé nítorí bá mú ọ kírun tó ké fatia tó bá ti fi súrà lé ipe gbogbo àyà kọ̀ọ̀kan tó ń ké wọ́n máa fi fọ́n ládàá mẹ́wàá kí ẹ ṣe pọ̀ sọ pé alhamdulilayi rabbil alamina o alihamudu yan alifu yan ládàá mẹ́wàá láàmù yan ládàá mẹ́wàá àyàn ládàá mẹ́wàá mímù yan ládàá mẹ́wàá gbàdì yan ládàá mẹ́wàá. ipe tó wá yàtọ̀ àǹtí ẹ bá kírun jàmá ipe yóò wá gba wọ́n wà fún ní ládàá tó mu'minina wa'allafa bayna qulubihim la عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم إلى الله محمد رسول الله رسول الله يا علي لا يوئي لا يوئي أمر سليمان على سليمان. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق نادر العاقب بالعاق والهادي إلى صراطك المستقيم وعلى آله
حق قدره ومقدار العظيم هدية مني إليك يا رسول الله. أكي أولون الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا أولون أتي أنوي كوبا شيخ حامد التجاني رضي الله تعالى عنه. كوبا مولانا شيخ الحاج إبراهيم النياس ياس رضي الله تعالى عنه. كوبا باوا شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. كوبا باوا صاحب ولاية الكبرى فضيلة الشيخ هادم عبد الله العلوري تغمده الله برحمته آمين. آمين. كوبا باوا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدبي رحمة الله عليه. Ọlọ́run wọ́n sábà wá ṣe àlékún ìkẹ́ rẹ̀ àti gẹ̀rẹ́ fún wa آمين. آمين. àlùbáríkà láwọn ẹni Ọlọ́run. آمين. آمين. mo kí àwọn bàbá wa tí a wà ní ìkàlẹ̀ wọn أيدكم الله بنصره. lórí anẹ́ Muhammad sallallahu alayhi wa sallam نعم. wọ́n lé anabi ní alẹ́ aymanu falẹ̀ ayman. لو كان أبا بكر في اليسار. mo kí bàbá wa mufti tóní حفظه الله. bàbá fadilatu sheikh Safiyullahi Kamaluddin Al-Hadabi. أدام الله حياته. Ọlọ́run mọ́sàjárí yín pẹ́ o آمين. àlùbáríkà láwọn ẹni Ọlọ́run. آمين. كن فيكون. mo fi kíkí tiwọn kí àwọn síámánú wa ní tilẹ̀ tó kó fún pírẹsidẹ́ǹtì Ansarul Islam Ọlọ́run mọ́sàjẹ́ kárí yín pẹ́ آمين. àlùbáríkà láwọn ẹni Ọlọ́run. آمين. mo kí àwọn bàbá wa علي àlàyé حفظه الله ورعاه. ọlọ́jàrí yín pẹ́. آمين. wọ́n á kí àwa tí ń jẹ́ olùfẹ́ bàbá wa alájí àgbà محمد نوح. bàbá wa alahaj Nuhu Akani ọlọ́jàrí yín pẹ́ آمين شيخ. ọlọ́run ẹni Ọlọ́run. wọ́n á padà sọ́dọ̀ àwọn àgbàlagbà bàbá tí a bá ọ̀rọ̀ lẹ́nu wọn èjòkó rọ̀lẹ́ yìí ó ti wá ní agbára báyìí. وعاكم الله. So, wọ́n ní alhamru min al-ala ila al-asfal. mo ti wá gbà yọ̀dá lọ́dọ̀ bàbá aláàárọ̀ yìí tẹ́lẹ̀ pẹ̀lú ìjòkó rọ̀lẹ́ yìí bàbá ní wọn ní dán àwọn ìyọ̀dá rẹ̀ kọ́ lọ sáàmà bọ̀ tí mo pẹ́ tó bá àwọn àgbàlagbà ń jòkó ń bì í. الله أكبر. ọwọ́ bíi tí àwọn bàbá wa yìí bá ti wà mùdírù márkàsì lọ́wọ́ ń bẹ̀. حفظه الله ورعاه. bàbá wa jẹ́ àfa Adnan tí òun lẹ àbígbẹ̀yìn bàbá Sheikh Adam رحمة الله. tí n bá ń jẹ́ òun lọ́wọ́ àní àyè ni àfa gbogbo wa nánu الله. tí ń jẹ́ Qadiyatu Musallam. iṣẹ́ bàbá mùdírù márkàsì ni wọ́n sì ń jẹ́ ta báyìí tí ń rò pọ́ lẹ́tọ̀ọ́ kí sẹ́mi ò tún gèrè iṣẹ́ ẹ̀yìn mọ́. الله. mo fi yan kí bàbá wa Fadilatu Sheikh Yusuf Juma Ilala ọlọ́mọsá járe yín pẹ́ أدام الله حياته. àlùbáríkà láwọn ẹni Ọlọ́run. آمين شيخ. mo á kí bàbá wa Fadilat Sheikh Dr. Suhaib أدام الله حياته.
ọlọ́run dákun jẹ́ ká rí yín pẹ́. آمين يا الله. ọ̀fẹ́ ti bọ̀ náà ara wọn náà wá. tí ì lọ ọ̀dọ̀ bàbá wa Professor Baki o bàbá wa tí kọ́kọ́ ń kí ni bàbá wa ẹgbẹ́ Buhari àwọn ènìyàn ń kọ́ ń kí lọ́wọ́ bọ́ọ̀sì wa dọ́dọ̀ bàbá wa Professor Baki. حفظه الله ورعاه رسول البلاغة. ọlọ́run rán mọ́ríkàsì látọ̀ bàbá ṣé Adam nígbà bàbá ṣé Adam ọ̀dá mọ́ríkàsì sílẹ̀ gbèsè tá a fi ràn ọ́nù a máa rí ọ̀rọ̀ kan tá Ànábì sọ sallallahu alaihi wasallam pé anna madinatul ilmi wa alayhi babuha. الله. bá a ti rí àkọọ́lẹ̀ fún bàbá rí fún bàbá ṣé Adam mọ́ pé tí ó wà lẹ́nu bàbá ṣé Adam fún bàbá wa bá kínú. الله. ṣé Adam ọlọ́run náà pé ọ̀dá mọ́ríkàsì sílẹ̀ amẹ́ni tí ó yè ẹni mo fi rán Baki Suhaibu Agaka ni. أدام الله حياته. iṣẹ́ tí wọ́n ṣe sí mọ́ríkàsì kò ṣeé gbàgbé bọ́ọ̀nì kábàlùn bẹ mọ́ríkàsì láti bí 20 ọdún wálẹ̀ ní ìsìnkú ọ̀bá wọn àwọn tí wọ́n kọ́ ni wọ́n ń kọ́. الله. iṣẹ́ wa wọ́n náà mọ́ríkàsì bí sí i. bẹ́ẹ̀ni bàbá. gbogbo àwọn tí wọ́n yé tí wọ́n sun tí wọ́n jiná àwọn ni wọ́n ń sun àwọn yòókù náà. الله. èmi jáde gbogbo àtẹni ọba wọn àtẹni tí ọba mọ́ríkàsì ọmọ kéwu wọ́n jẹ́. الله. kódà kan mùdírù tòní náà táwọn náà wọ́n ju kí á dà wọ́n lẹ̀ pé bẹ́ẹ̀ bá ní ẹ̀rọ fún àmì báńkì kan mọ̀ gbà fún mi. الله. ọlọ́run ló pe ti yín bẹ́ẹ̀. الله. afọlọ́bẹ̀rẹ̀ ọlọ́mọsàjẹ́ kárí yín pẹ́. آمين. àbáríkọ ọlá àwọn ẹni ọlọ́run آمين. ọlá nàbí wa Muhammad. wọ́n á kí lárúbáwá nù wa الله. bàbá wa Dr. Sheikh Hamza. أدام الله حياته. bàbá anumarikasi bí bàbá Dr. Hamza bá ń sọ lárúbáwá tó o bá ti di wọn o rò pé lárúbáwá ní sọ̀rọ̀ ni àbúrò sọmọ Yorùbá náà ní lárúbáwá dùn lẹ́nu ẹ̀ báyìí الله. ọ̀tọ̀ ni mo gbọ́ ọ̀tọ̀ ni mo lè sọ kọ́tọ̀ lárúbáwá kọ́ má ṣe yà ni Ọlọ́run fi ràn wọn الله. ó fi yín mo fi kí ẹ̀yin náà أدام الله حياته. Ọlọ́run mọ́tà bá dúró tì yín آمين. akramakumullah akramakumullah akramakumullah. الله. الله. akramakumullah tọ́kọ̀bá Bákí tó ní Ọlọ́run tó fẹ́ bò ó tó fi ṣe ní sí ìṣe ní sí. bó ṣe bò wọ́n lárúbáwá rẹpẹtẹ ló tó bò wọ́n ní èbó. Gẹ̀ẹ́sì náà bẹ́ẹ̀. الله. mo kí yín o Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ látara tí mo kí bàbá wa mi masa حفظه الله. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ آمين. látara tí mo kí bàbá wa Ìmáàmù Sàwó أدام الله حياته. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ آمين. látara tí mo kí bàbá wa Lérùbú أدام الله حياته. Ọlọ́run mọ́sàfẹ́mi ilẹ̀ fún wa jù báyìí lọ. آمين. Ọlọ́run wo ibi tí ẹ ti polongo mọ́ríkàsì dé pẹ̀lú dáadáa Ọlọ́run mọ́ tẹ̀yìn rí o آمين. mo tara yín kí gbogbo àwọn àgbàlagbà wa tí wọ́n kù ní ìjòkó bàbá wa Sàmbàkí gáwùsùtọ̀ Ọlọ́run jẹ́ àrí pẹ́ الله. wọ́n á kí ajá láti bàbá wa ní Pàkátà bàbá ṣe Yusuf Ọlọ́run Atonto. sàjà àrí pẹ́ Ọlọ́run أدام ní الله Ọlọ́run حياته. àwọn àtúntò mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà tí ẹ wà níjòkó àyè ní ọgbà méjì báyìí lọ àwọn ṣé wasman Ọlọ́run dó ti gbogbo yín gbogbo ẹ̀yin olùfẹ́ Ọlọ́run tí ẹ wá Ọlọ́run mọ́sàwọlá àwọn ẹni Ọlọ́run ọba tó ṣe àyíláyè mọ́lẹ̀ Ọlọ́run mọ́sẹ̀ lókùnkùn láéláé o آمين. alibarika ọlá anabi wa Muhammad alibarika ọlá Sheikh Tijani يا الله تعالى. alibarika ọlá Sheikh Ibrahim Niyas يس. ọlá baba Sheikh Siddiq al-Miskin billah طيب الإدراك رضي الله. ọlá baba wa Maulana Sheikh Hadama Abdullahi Al-Aluri تغمده الله برحمته. آمين. amin gbogbo tí wọ́n ń jọmọ baba wa Alhaji àgbà látọ̀dọ̀ àwọn baba mufti tòní ẹ̀ka gbogbo ọmọ baba tí wọ́n ṣẹ́kù láyé
ọlọ́mọsàjà ni wọ́n pẹ́. دام الله حياتهم gbogbo àwọn tí wọ́n ti lọ látọ̀dọ̀ àwọn alájọ wa sultan ọlọ́mọsàjà fi wọn. رحمة الله عليه. gbogbo àwọn ọmọkéwù wọn tí wọ́n ti lọ látọ̀dọ̀ bàbá wa wọn máa ṣe àgbáyé bàbá wa pọ̀ kági ọlọ́mọsàjà fi gbogbo wọn jíǹkì láìra wọn. يرحمهم الله. kásẹ̀ ayatul kursi fún gbogbo ọmọ bàbá gbogbo àwọn ọmọkéwù wọn tí wọ́n ti lọ kúlọ̀ ọlọ́wọ́ pẹ̀lú bismillah. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه وما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. جماعكم لبني سلام الله عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹsẹ̀ orí kánà máa kọ. àwọn bàbá wa àti ọkọ aládàbò wọn àjòkó yìí. Professor Baki Agaka. حفظه الله ورعاه. wọ́n ní àfààní Nasiratun أكرمكم الله. wàbùtì sàmàtún fasadamuhum fakalamuhum idun ولقاء نظرة فابتسامة فسلام فكلام فموعد àwọn akọ anukọ ìdàbẹ o. نظرة فابتسامة ẹni a bá pè ọ sí ọ̀nà wa wò ọba نظرة débẹ̀ kọ́kọ́ wò ó. فابتسامة ọba dé pé nǹkan yẹn ó ti ọlọ́run ọwọ́ ààrẹ ni Músẹ́ فسلام yóò wá kan kíkí. فكلام فموعد ولقاء. ó sọ pé bàbá wa ilá láti sọ̀rọ̀ kàlámù ti jáde èyí tí ọba dáa ni ká wá fi pàdé sí موعد ولقاء. alimoidu àdéhùn ولقاء. àtìpàdé. wọ́n ní àìsèré òkìtì lójúde ọ̀bọ. gbogbo ayé wọn lè ti gbé spíkà lẹ́yìn lọ kéèyàn sọ̀rọ̀ àmọ́ ayé yìí ayé ọ̀wọ̀ ni. ayé bàbá wa alájẹ àgbàlá wa yìí. رحمة الله عليه ورحمة الله. ayé bàbá wa àfàgbà sèyí Tajul Hadabi la wa yìí. رحمه الله. kí la fẹ́ wá sọ fún ẹni tó ti máa ń tọ́ sọ kó tó sọ. àmọ́ mo rántí bàdà bisimilahi rahmani rahim. أكرمكم الله. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون. وكل حمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون. ربي أوصني أن اذكرني مدك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين. وقال
الحمد لله الذي أصابنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصاب عنا الحسنى إن ربنا لغفور شكور. وقل ربي قد إني مودي على صديقي وارجني معرجا عن صديقهم واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الحمد لله يؤتي سا ويريم سا. الحمد لله يؤتي سا ويريم سا أسا يزيد وأسا يأكل سمكا. الحمد لله يؤتي سا ويريم سا أسا يزيد وأسا يأكل سمكا. يزيد وأسا يأكل سمكا. mo fi gbólóhùn kan àwọn bá àbá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọpẹ́ fọlọ́run ọba àwọn ni yóò tí í sá wàyórí musa ọlọ́run nífẹ̀ẹ́ ni ọba wù ويريم سا àsìkò fẹ́ni tó bá wù. هذا يزيد وهذا يأكل سمكا. àwa náà ló sàn ká pé ẹ máa dẹdẹ ẹja ẹ̀yin ò ní jẹ àmọ́ ẹ̀yin ò ní dẹdẹ ní tí wọ́n ti pa ẹja tí wọ́n ti dẹdẹ òun ni wọ́n máa jẹ. baba sheikh adam رحمة الله عليه. ọlọmọsá àyọnu sí wọn mo rántí ìjọ tí baba wa alájí àgbà tí wọ́n ń sinmi níyàwó tí wọ́n á pè baba sheikh adam wá sí ansaru islam àwa tẹ̀lé baba wa baba kọ ẹsẹ̀ kan orin kanjọ́ náà wọ́n fi yin baba sehu tajul adabi wọ́n fi sọ bí baba yẹn ṣe tó tí wọ́n já gbé bárúbárúkà baba hùn ṣe tó tọ́lọ̀ ní ó toró tó wá jáde lára baba wa alájí àgbà wọ́n ní wà alimuli ustaasi náà wíì máa màdọ́ mina ulama ìṣòhùdání fastahiri lọ́wọ́lá wàzálíkà jẹ̀dí àwọn àbí àwọn ohun àbí abubakar fọ́kàlì kòrò lílàtí màdá. abubakar fọ́kàlì kòrò lílàtí màdá. ṣé Ádámù fi ń sọ pé àwọn nǹkan tó wíwo nítorí bá ti wo ní tó wọ́ jáde lára rẹ̀. mo sọ lọ́sàn-án ìgbà tá a lọ kí bàbá yìí pé bàbá wa ṣé kàwọn ìdí ọlọ́mọṣẹ́ àyọnu sí wọn. bàbá náà wáyé àwọn àfáà tí wọ́n lò lọ nípò àwọn àfáà tí wọ́n sì dèèyàn nílọ nípò àwọn àfáà tí wọ́n ń jó ní mímọ́ pọ̀ bẹ́tẹ̀ ọlọ́run bàbá sí Ádámù ní kankan olóyìnbó máa ń pè nǹkan náà ní foresight kéèyàn ò lójú gúngùn kó ti lójú inú nítorí bàbá sí Ádámù bá sì sọ bá a bá lọ tá a bá bọ̀ ẹ gbọ̀rọ̀ yẹn ní ẹgbẹ́ ní ibẹ̀ náà lọ́rọ̀ padà sí níjọ́ tí wọ́n ń yí àwọn àǹfààní nílẹ̀ yìí ojú bàbá tó tírà ojú wọn sì tó mímọ́ bàbá sì máa wà lérí àdáàlà wọn ò ní pọ̀ rẹ́ mi ní ìtò òní kí wọ́n lò ní wọn ò ní pọ̀ tá mi ní tọ́lọ́ sí fún kí wọ́n ní òrí bẹ́ẹ̀ wọ́n mú níwọ̀n tí wọ́n sì ní èyí tó bá jẹ́ tiẹ̀ wọn ò fún ọ wọn ò ní pápán bóró àyìnbóró wọn èyí yẹn kó lé nítorí wọn bá lára ẹ̀ ni wọ́n sọ wọ́n wá ra àwọn àfáà kan ní nílẹ̀ yìí tí wọ́n ti wá wọ́n pín wọn tọ́bákà wọ́n gbà wọ́n á pín wọn títí tí wọ́n wá ń sọ wọ́n wá débẹ̀ ọ̀rọ̀ bàbá wa alájí àgbà wọ́n wá fi kẹ́lìmà kan ròyìn bàbá
wọ́n ní sẹ́wọ̀n Kamaldeen Al-Adabi àjàsà máa ń kọ̀bìlà ó wá tí ọba máa ń bá a dáwó. ní ti sẹ́ ìdààmú kọnu là máa túbà lórí nìyẹn. ìpè máa kọ́bùlà wù àwọn tí wọ́n wá kó tó dé àjàsà ó kàgàrà bá wọn àti hábà máa bá a dáwó. àwọn tí wọ́n tẹ̀lé wàhálà mú wọn pé nbọlágbà wọ́n ní bàbá sẹ́wọ̀n Kamaldeen sẹ́rí nìyẹn pé a bá ń ṣe mà láti máa bú ní ìṣínà tá a bá ń ṣe mà lára àwọn àfa alárúbáwá tí wọ́n jẹ́ àwọn àfa gidi èmòsí lára wọn nítorí ọmọ alárúbáwá ni wọ́n tọ̀bí àmọ́ ń dá ibi tí a bá gbé ẹ̀fárómẹ́ǹtì máa ń lápa wọn ò gbọ́ nǹkan kan tí wọ́n fi dàgbà ẹ̀jẹ̀ mọ́ ni wọ́n fi bí gbogbo wọn èdè ni wọ́n gbọ́ ó di dandan kí wọ́n rí bí wọ́n ṣe rí nì àwọn bàbá wa alájẹ́ àgbà ibi tí wọ́n ti sẹ̀mí kìí ṣe bíi lárúbáwá àwọn àfa àtọkọ wọn ó níwọ̀nba tí wọ́n mọ̀ wọ́n wá yanjú látọmọ ọdún 15 wọ́n á ní bàbá alájẹ́ àgbà wá ní ẹni tó jọ tí àwọn èdè akéwú mọ̀ níjọ́ táwọn padà wá mọ̀ pé nǹkan kan jẹ́ kéwú àwọn ọ̀gbọ́ kó kélé àníírí nígbà sèw Kamal akamakunla ipe àwọn ọ̀gbọ́ láàní lẹ́nu ẹ̀rí wọ́n fi yin bàbá wa sèw Kamaldeen Al-Adabi bàbá wa ṣiṣẹ́ inú sẹ́tà wa ṣe nítorí Al-Qur'ani sọ pé bàdà bisimilahi rahmani rahim wọn ní àtàṣàbùn lẹ́yìn náà wà wà dàlá ìnà àṣírí inú sẹ́ tí wọ́n ṣe ni pé níta àfa àwọn òṣè láyé wọ́n wá ṣe òun ni mufti pé àṣeyọrí iṣẹ́ níbọ̀dí ayé tí wọ́n ṣe dájú wọn lọ́dọ̀ Ọlọ́run ń pé kí ni fi kí ọ kí ni tuntun ti ń fún ọ tí ó lékun tààfà rẹ tabalọ kọ́mọ kéwù Tajul Adabi kọ́ọ̀yàn taba ní wòlíì ní ọlásẹ lẹ́nu Tajul Adabi ní babalọ yanjú Tajul Adabi yanjú àmọ́ kí ni bùn ọ Ọlọ́run wá bùn wọn ní mufti nígbẹ̀yìn ayé ìtọ́ wa jẹ́ kí n wá kí bàbá lónìí tó sì sọ wíwá àbí wá dọ̀rọ̀ yẹn ni pé mufuti oyè lọ́rin ní oyè ilé àfa alimi ni báwọn bàbá ṣe bọ́lọ́hún sọ pé mo bá lọ tán jọ ọkọ̀ ọmọ kéwù mi mo bá lọ tán jọ ọkọ̀ ọmọ mi níbẹ̀ ni àfihàn àfúsì kan abala tó bó ṣe wàbílẹ̀ àrídì ayatollah lilmukinina wàbí àbúzikọ́ abala tó bó ṣe rúnà. fil ardi ayatun lilmukinina wàbí àfúsì kan abala tó bó ṣe rúnà wàbí àbúzikọ́ abala tó bó ṣe rúnà. fil ardi ayatun lilmukinin Ọlọ́run ló wí bẹ́ẹ̀ ibi tí ẹ bá rà mí Ọlọ́run ọba ọ gbọ́dọ̀ dá mi Ọlọ́run ọba mà ipe ó ní àkàn tí bàbá yìí kọ sọ́lọ́run ó ní nǹkan kan tí ń wu bàbá yìí lára Ọlọ́run bí ọba jẹ́ nǹkan kan tí wu ni èèyàn kápọ̀ ojú àmọ́ kápọ̀ ẹ̀yìn èèyàn máa kápọ̀ ojú àmọ́ kò sẹ́dá kan tó kápọ̀ ẹ̀yìn láyé Ọlọ́run ọba lọ́lẹ́yìn ẹ̀yìn ju gbogbo wa lọ nítorí bá mójú rẹ̀ dáa tọ́lọ̀ tún wá ń tó ẹ̀yìn rẹ̀ bó ṣe fẹ́ ó níbi kan tó ń pẹ̀lú ọwọ́n ọba tí wọ́n dì í sí kódà bọ́jà sí pé bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ Ọlọ́run jẹ́ kárí bàbá pẹ́ bí wọ́n fẹ́ràn bàbá wa lájẹ́ àgbà tí wọ́n sì fẹ́ràn ààyè yìí tí wọ́n sì fẹ́ràn anulé yìí tó sì wù wọ́n kí wọ́n sọ̀rọ̀ bàbá rẹ̀ ni wọ́n ṣe fún kọ́. àmọ́ tí bàbá yẹn ṣe síwájú Ọlọ́run láàrin pẹ̀lú Ọlọ́run ọba ni pé síbò ṣe fẹ́ nìyẹn ìfún ọ lójú ìfún ọ lẹ́yìn onílẹ̀ ìnà àzànù lẹ́wọ̀ sínú. wá sí àdàtò wàlá yẹrí àkùjù àwọn kọ́tàrún wàlá sí látò láyìíká sí àbòlé jàǹdà tí wọ́n. onílẹ̀ ìnà sanuli husina wa
وزيادة ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá ṣeré الحسنى ọlọ́run gbogbo àwọn arọ́jú ṣeré bí bàbá wa alájà àgbà ṣe gbáyé ṣeré lórí ọmọ kéwú wọ́n ṣe wàhálà lórí ọmọ kéwú wọ́n ṣe wàhálà lórí ọmọ ọlọ́mọ wọ́n gbàgbé tiwọn gbígbà àwọn òní. gbogbo omi tí bàbá dé láyé ọlọ́run fẹ́ yín bàbá ó wá sí àgbáyé ní múláyé amúdání pọ́mọ mi nì Abrahimi nì bẹ́ẹ̀ bá ní tẹ́sí fún mi dáadáa ṣe fún wọ́n gbàgbé Sultan bẹ́ẹ̀ bá ní tẹ́sí dáadáa ṣe fún wọ́n gbàgbé Sọfíù bẹ́ẹ̀ bá ní tẹ́sí dáadáa ṣe fún wọ́n gbàgbé bàbá wa Ahmad wọ́n gbàgbé gbogbo wọn ọlọ́run níwọ̀ ni wọ́n gbàgbé wọn ní ọgbàgbé wọn nílẹ̀ sanu alihusina wasiyadatu wala yariakuju an qataru wala zillatu ulaika ashabul jannati hum fiha khalidun. ọlọ́run ní azanul husna ọlọ́run pé wọn wà fún wọn ìjọ tí wọ́n ń bẹ láyé wọn ò lọ ayé rádaràda wọn ò sì tẹ́ tí wọ́n fi kó ń bẹ́ẹ̀. nítorí tó bá mú ọtọ fẹ́ gùn lẹ́mi láyé assignment tó ṣe pọ̀ ayé gbé yíyàn lọ́wọ́ nínú tí ò ṣe fọkànbalẹ̀ sí láyé báwo ló ṣe ní tẹ́kọ̀ tó kó ń bẹ́ẹ̀. báwo ló ṣe ní ìkú báwo ò ṣe ní sọ pé àṣẹ tiẹ̀ mọ́ báwo ò ṣe ní kọ tiẹ̀ arithmetic tó sì simple ni tọ́lọ́ ọba ti kọ́ tiẹ̀ ayé ò ní kọ́ tiẹ̀ bàbá òun balance wọ́n parí ayé àlòsì náà wọ́n wá parí ayé wọ́n lọ tán ọlọ́run sì tún máa kí ọ náà ní ọlọ́run sì ń kí bàbá náà ní o ó kí bàbá lára yín nu àṣehàdà kíkí ọlọ́run ó kí bàbá lára yín náà lèyí àyè tẹ wá yìí náà. wàlá yariakuju an qataru wàlá sílá. ọlọ́run náà pẹ̀rẹ̀ bí a bá rìnrìn àjò á di pé ẹsẹ̀ ń bọ̀ lájò ní ọlọ́run kò ní àní rí rárá bí ṣe wù lára wọn. ulaika ashabul jannati hum fiha khalidun. wọ́n lọ kẹ́ wọn. nífṣì Saban Sítátù Sàwálì ni wọ́n wá fi prógámù yìí sọ gángan rẹ̀ a sì ti dáyé gbẹ̀yìn nísìn ìmọ̀ ti pọ̀ pípọ̀ tí máa wá pọ̀ yẹn wàhálà wá ń ṣẹlẹ̀ tọ́pọ̀lọ́ bá sì ti gbóná jù á dààmú yàn bí náà ọba sì ti rí ní tí ó jẹ mọ́ yóò máa jẹra wọn. takulu ba'duha lam tajidi ma. ìmọ̀ tó wá pọ̀ ni ó fi wáyé pé kódà bọ́ bá mu mi nísìn wádìí là fún kó tó mú tọ́ ọ bá rí àdílà fún mi kó tó mú wàláhì wọ́n lè sọ pé kódà ò mú mi ànábì ò mú mi báwọn gbà tó wà láyé gẹ́ẹ́kọ̀ kan là ànábì máa mú. ànábì rọ́ọ̀sì omi tó bá fẹ́ mú mi gẹ́ẹ́kọ̀ kan ní ọmọ ọba mú yóò tó sí mi tó bá mú yóò tó sí mi. ọ lè wádìí pé kí wọ́n tún ṣe é nu láti Sàwálì wípé bídíà mi tún bẹ̀rẹ̀ o bídíò àkọ́ o torí bàbá ṣé àrẹ̀mẹ̀rẹ̀ Allah ta'ala àánú wọn ò ní lò tí wọ́n fi léèrè pé kí lọ wá débẹ̀ ṣé Ádámù ní ẹnu ní í ṣe ọ̀rọ̀ sọ ní a bá sì ti mú wa ní ẹ̀dá kan ẹ̀ má bínú mistake ni àmọ́ kéèyàn wá ní mo sì rìn ọ̀dà ní ẹ̀sìn kó tó kò lé èyí kásá dédé lòdì pé ẹ̀dá kun mi ìmọ̀gbà mo débí ọmọ pọ̀ ń bọ̀. Sítátù Sàwálì tí wọ́n wá gbé kalẹ̀ táwọn bàbá ní Sítátù Sàwálì làwọn ń ṣe lónìí àwọn fẹ́ wá sí lórí ẹ̀ kìí ṣe bídíà torí ara dìísì fún àdìsí náà sọ yíù sí ni Albani tí wọ́n sì gbàgbọ́ ọ fọwọ́ sí àdìsí náà pé àdìsí ni. ẹ̀ka tó ṣẹlẹ̀ pẹ̀lú inú èrò tèmi tọ́ka ṣẹlẹ̀ pẹ̀lú Sítátù Sàwálì òun ni pé ọlọ́run fa ló ń kà òǹkà pàtàkì ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run pàtàkì òǹkà pípọ̀ ọ rí i pé máa yẹn nànú kà oṣù ọlọ́run ló lóṣù bàrí àkàn sínú oṣù kí ló tún dé tó wájá sí pé atúróṣù kan lọ́pọ̀ tó pè ní sáàrù Ramadana
tó fi di fàlítù kẹmẹlò lè dáta fàlítù kábírù la àdàkùn wàlà làkùn kúrúnà. ọlọ́run fálọ́ kà pípọ̀ níbẹ̀ nu wàlẹ̀ àṣírí wàlà ìyá àlẹ̀ àṣírí. wàlfàjìrì wàlàyàlì ní àṣírí wàṣàbùì wàlẹ̀wàtìrì. ọjọ́ mẹ́wàá tí ń wí àti sáfùì tí ń wí àti wítìrí tí ń wí òǹkà ni ọlọ́run fálọ́ kà pípọ̀ òǹkà yìí lọ́lọ́run fálù títí ló tún fi ọjọ́ mẹ́fà kan sọ́tọ̀ tọ́wọ́ nígbà ọjọ́ mẹ́fà tí mo dá sí àrà ọwọ́ mi tán mo á fọjọ́ keje parí ẹ̀ òǹkà ni. inna rabbakumullahu alladhi khalaqa samawati wal arda fi sittati ayyamin. fi sittati ayyamin o ṣeun òǹkà ni òǹkà yìí tọ́lọ̀nfàlù òǹkà yẹn ni ìfi ń jásí pé sítátù sàwálì tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìjọ tá a sọ̀rọ̀ ọ̀run tá ànábì yẹn ẹni tó bá kírun tó ọ̀dẹ̀ akí àmọ́ tó bá kírun jàmá ọ wà nílẹ̀ 27 gbogbo àwọn àfáà ni wọ́n ronú sí pé àlètakò ànábì àmọ́ agbára àmàwọ̀ ká báwo ni irun téèyàn kí ń jàmá tí ó fi ní ládàá 27 ju ẹni tí ọ̀daràn kí lọ tá a sì rákọọ́lẹ̀ náà ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ wájú pé nítorí bá mú ọ kírun tó ké fatia tó bá ti fi súrà lé ipe gbogbo àyà kọ̀ọ̀kan tó ń ké wọ́n máa fi fọ́n ní ládàá mẹ́wàá kí ẹsẹ̀ pọ̀ sọ pé alhamdulilayi rabbil alamina o alihamudu yan alifu yan ládàá mẹ́wàá láàmù yan ládàá mẹ́wàá àyàn ládàá mẹ́wàá mímù yan ládàá mẹ́wàá gbáàdì yan ládàá mẹ́wàá. ipe tọ́wọ́ ayatọ̀ àǹtí ẹ bá kírun jàmá ipe yóò wá gba wọ́n wà fún ní ládàá 27 àṣẹ 27 yẹn òǹkà yẹn gan lànàbí rìfáàsì òǹkà yẹn fálù wọ́n máa pàtàkì òǹkà yẹn ni wọ́n bá débi sítátù sàwálì sítátù sàwálì yẹn pé tó ọba gbàwẹ̀ ọwọ́ àgbà àwẹ̀ ọgbọ̀n ọjọ́ tó ti jẹ́ ramadana ọwọ́ àní ọwọ́ àfi sítátù sàwálì ọwọ́ àfikún ọwọ́ àṣẹ déédéé àwẹ̀ ọdún kan ìmọ̀ọ́mọ̀ wa béèrè yìí pé báwo ló ṣe lè ṣe déédéé àwẹ̀ ọdún kan ọwọ́ aradíìsì tó wá gbé wá lórí bẹ́ẹ̀ ìtọ́ra aradíìsì tó yẹ pé lọ́dọ̀ sọ̀bánì lọ́nkọ́ bámi òun bẹ̀ mọ́ làmú mímì tó ní tó bá gba àwẹ̀ ramadana òun ládàá tó rí bẹ́ẹ̀ ó ṣe ládàá oṣù mẹ́wàá ọdún kan láti ní ọwọ́ àkóṣù méjì lọ́wọ́ ní tó ọba wa gba status sàwálì òun ṣe ládàá oṣù méjì tí ń ṣe ládàá ọdún kan tálùkù àrùn sọ pé iná lè ìdáta. ṣùhúrí dàlá isna ṣàṣàrà fi kitabillah. àdìsí ọ̀hún bá mi kà á torí àwọn tí ọmọ wa. jẹ́ fi àdìsí àbí àyùbá. ó di méjì má ti ọ̀tọ̀ ẹ̀bà ayub ọ̀tọ̀ tọ̀dọ̀ ayubu lọ fẹ́ ká yẹn bá mi ka tẹ àfa ayubu òun fi sọ̀rọ̀ tí ń jẹ́ sàbánu lòun fi sọ. man sama ramadana watiba'u sittami shawali kana kasiyami dahari. abu ayub òun wọn lọ́gbà àdìsí ẹ wa nígbà tó bá mọ tó bá fi gba àwẹ̀ ramadana pé tó wá rọ́jú tó wá fi sítátù sàwálì kò bí ìgbà tó fi ọdún kan ọjọ́ ayé tó fi gbà wẹ̀ ni bọ́ wá fi ọdún ayé ọdún kan tó fi gbà wẹ̀ òun làdísì mi wá pè bẹ́ẹ̀ é pé ọgbọ̀n ajọ́ òun ṣe déédéé oṣù mẹ́wàá ti Ramadana oṣù méjì tó kù tọ́dún kò fi pé òun ni tó bá mú sítátù sàwálì tó gbà òun ó fi gba ládàá oṣù méjì yòókù òun náà fi pọ́dún kan ebi ń jẹ́ pé ká gbà bẹ́ẹ̀ ni ọlọ́run bá fún gbà àmọ́ ẹ̀rí pé bàtà ṣe tafsiri lọ́dún yìí mo tírìtì tọ́fì kan nínú àwọn nọ́kítọ̀ tí mo mú wa ni pé àsàmà nínú ẹ̀sìn wa ntọ́ pàtàkì ni má para rẹ Islam ò fẹ́ ọ para rẹ bọ́ bá ti gbọ́nà kankanlẹ̀ tó bá ti lé só ti lé ju tiẹ̀ lọ yẹ wọ́ọ̀nà míì tó bá rọrùn gbàbẹ̀ lọ. kéèyàn ò fi sọ ipe status sàwálì fún gbogbo èèyàn kí wọ́n wá ṣe lọ́rọ̀ ọ̀yàn sunnatun mustahab fẹ́ni tí ọba fẹ́ láti ṣe ni kìí ṣe pé wọ́n tó ṣéun
kì í ṣe pé Ramadan rẹ tó wá gbà ń Ọlọ́run ọgbà àmọ́ tó o bá fẹ́ láti ṣe tágbára rẹ bá dẹ̀ ka láti ṣe tó o bá ṣe ládàtà ní Muhammad sallallahu alayhi wa sallam tó ànábì sọ pé Ọlọ́run ó ṣe fún ọ nu tó bá yẹ pé status sàwálì ni tààrà dìsí ànábì tọ́sọ́ làwọn bàbá wa mú yí pé status sàwálì yìí o afẹ́fàsìkò rẹ̀ ṣàdúrà ní tìtorí pé kí ni ànábì alayé lọ́rùn ẹni tó gbájú gbogbo alọ́ ni ń jásí pa ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀rì pélé látìlẹ̀ kọ́dírì ayàtọ̀ kọ́sọ̀ kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ìjọ ta anabi wa ìtìkáàfù tí wọ́n lá anabi ṣe ìbẹ̀rẹ̀ àwẹ̀ ló ti bẹ̀rẹ̀ rẹ̀ tí fi wálé látìlẹ̀ kọ́dírì ìgbà tó ń wá ká ní Jìbìrìlù yọ sí pé ìtò ń sì ń wá ká yìí fi àmàmìkà wájú rẹ̀ lọ́wọ́ o lànàbì bá tún níwájú lọ́wọ́ anabi tó kò sí mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì Jìbìrìlù tún yọ sí pé fi àmàmìkà anabi sẹsẹ wá kò sí kó tó wá gẹ̀ẹ́tì ẹ̀ ní mẹ́wàá ti gbẹ̀yìn àsìkò téèyàn gẹ̀ẹ́tì ẹ̀ anabi má àsìkò bónọ́ọ̀sì nígbà tẹ́ ẹ bá tajà yípo ọdún fún iléeṣẹ́ kan tó àwọn òpè ta lọ́tajà ọ̀tajà wa dáadáa afẹ́sẹ̀ bónọ́ọ̀sì ní December ẹ ti gbà àwẹ̀ tán bónọ́ọ̀sì Ọlọ́run inú status àwálì ni ó pin tànàbì sọ pé iye máa pín status àwálì tó bá di iye máa pín bónọ́ọ̀sì tó bá di status àwálì o ẹgẹ́ ti rẹ̀ kẹ́ ẹ gba mẹ́fà kẹ́ ẹ fi gba bónọ́ọ̀sì kún ojú èrè tẹ́ ẹ ti gbà tẹ́lẹ̀ èyí ń fi jẹ́ lánàá ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ ẹ ṣe pé status àwálì kì í ṣe bídíà kára àwọn yẹn kó o ṣe nǹkan kan bẹ́ẹ̀ kì í ṣe bídíà tó rárá di ìsìn fún lọ́dà nẹ́bí kì í ṣe pé ntí ò sí. Ọlọ́run wọlé àyè tá a wà yìí bàbá alájà gbọ́ Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. bàbá mufti tòní. bàbá mufti tòní. Ọlọ́run. Ọlọ́run o. fi wọn láyà balẹ̀ fún wa. fún wọn láyà balẹ̀ fún wa. alibarika ọlá àwọn ẹni Ọlọ́run. alibarika ọlá àwọn ẹni Ọlọ́run. bàbá mudirul markas. bàbá mudirul markas. Ọlọ́run pa àná láyà. Ọlọ́run pa àná láyà. má dalẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rú. má dalẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rú. salatul fati. salatul fati. ayatul kursi salatul fatihi. alhamdulillah. ó wà bàbá tí wọ́n wá ń jòkó. ó wà bàbá tí wọ́n wá ń jòkó. salatul fati ka. salatul fati ọ̀kan. inna atena ka. inna atena ka. salatul fatihi. سبحان ربك وما يصفون صلى الحمد لله رب العالمين. سليمان بن فاروق يا إلهي فتول عمره وأول كمالي بردوان وعافية دواما ورزق طيب على المال صلاة الفاتحة لقد جاء كل إله في نحاتنا صلاة الفاتحة هدية منا إلى روح مولانا حسن سليمان فاروق المسكين من رضي الله تعالى عنه. مفتي بصره wọ́n ló dàbí ẹni pé ó kù díẹ̀ káàtó wọ́n ní tú ẹ̀ láàfíìsàn tú ẹ̀ lọ́rọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ọ̀dọ̀ bàbá mọ́kàmọ́ là ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ báyìí wọ́n ní ìgbà táwọn wá ń wo tírà táwọn wo alukurani látòkè ọ̀rọ̀ yìí ti wà ní alukurani. ipe alijaza ul ihsan. ipe dáadáa làáfi san dáadáa tí alukurani wí. àṣé yorùbá rẹ̀ ló ní tuẹ̀. wọ́n ní yorùbá rẹ̀ ní tuẹ̀ làáfi san tuẹ̀. wọ́n bàbá wọn làwọn dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ṣéèkì wa alimiskin billah. mo dúpẹ́ lọ́wọ́ àwọn jàmọ́ wa. wọ́n ní àti àwọn bàbá wa nìkọ́bátul markaziyin tí wọ́n wá jíṣẹ́ bàbá wa almudir. ó dùn mí púpọ̀. wọ́n ló dùn àwọn púpọ̀. ìbéèrè kan tá a máa béèrè. wọ́n ní béèrè kan táwọn máa béèrè. lọ́wọ́ ayé. lọ́wọ́ ayé. abalọ́dọ̀ àfáà kan. wọ́n ní àwọn bá dọ́dọ̀ àfáà kan. ǹjẹ́ ṣáàfì kọ́ àbí àfáà wọ́n ní ìkànnì àwọn àfáà. ó ní wa'allamani. وعلمني وعلم كل حر سؤال الناس أين المسلمون سؤال الناس
أين المسلمون ẹnu àfàwà àlàlà ni mo ti kọ́. wọ́n ní ẹnu àwọn bàbá wa Ìlàlà làwọn ti kọ́kọ́ gbọ́. wọ́n máa ń ṣe wáàsí kan ní Táíwò. wọ́n ní wọ́n máa ń ṣe wáàsí kan ní Táíwò. ó ní wà àlámàní. وعلم كل حر سؤال الناس أين المسلمون سؤال الناس أين المسلمون èsì rẹ̀ ló wá délé ní. wọ́n ní èsì rẹ̀ ló wá délé ní. èsì ní. wọ́n ní èsì nìyí. ẹ̀yin jàmá bàbá. wọ́n ní ẹ̀yin jàmá bàbá Alhaji àgbà náà. alùnẹ́ẹ̀sì. سؤال الناس أين المسلمون سؤال الناس أين المسلمون bá a tó béèrè. wọ́n ní àfáà tó béèrè. èmi náà wá ń béèrè lọ́wọ́ yín. táwọn náà wá ń béèrè lọ́wọ́ jàmá. wọ́n ń béèrè lọ́wọ́ yín. wọ́n láwọn ń béèrè lọ́wọ́ jàmá. àìsí rẹ̀ ló wá délé. wọ́n ní èsì rẹ̀ ló dé yìí. ọlọ́run ó jàre yín pẹ́. jàre bàbá wa pẹ́. inú ẹni tó fẹ́ràn bàbá jù láyé. nínú ẹni tó fẹ́ràn bàbá Alhaji àgbà tàná jù láyé. I could remember in 1953. ní àwọn rántí ní 1953. 3-3 wọ́n ní 1953. 3-3 1953. ńgbà èkó apálára. wọ́n ní gba ikú apálára. gbogbo àwọn àfáà ló kún bẹ́ẹ̀. wọ́n ní gbogbo àwọn àfáà ni wọ́n wà ń bẹ́ẹ̀. náà wà ń bẹ́ẹ̀. ni wọ́n wà ń bẹ́ẹ̀. ǹjẹ́ tá a wà á parí mítìnì. wọ́n ní jẹ́ tí wọ́n wà parí mítìnì. àwa wà ní ẹni tí ń kó bẹ́ǹsì ń jẹ́ náà wọ́n wà ní ni. ẹni tí ń bá wọn ru bẹ́ǹsì lọ́jọ́ náà. tòun bá a ti dàgbà wọ́n tó. ní pẹ̀lú bá wọn ti dàgbà tó. ta àmọ́ ọmọ wọ́n lọ́mọ kéwú náà ni. ńgbà tí àfáà wa àgbà dé. wọ́n nígbà tí àwọn bàbá wa àfáà wa àgbà tí wọ́n dé. àdúrà tó wá ṣe fún bàbá ń dé wọ́n ní náà. àdúrà tí wọ́n ṣe fún bàbá Alhaji àgbà tàná níjọ́ náà bàbá Sheikh Adam. رحمه bàbá wa الله ṣe wà á dà. رحمة bàbá واسعة Alhaji àgbà tàná níjọ́ náà. ó ní wá muhammadun dindi bimaana mùsùlùmí. ومحمد دندي wá muhammadun dindi ومحمد دندي bimaana mùsùlùmí. بمعنى مسلم ذاك الذي عن رشده لا يرجع. ذاك الذي عن رشده لا ينجو ó ní yá man yusamma. bàbá wa wọ́n ní bàbá wa Adam. bàbá wa Alhaji wa Adam. رحمه الله èmi gbé pẹ̀lú wọn wọ́n ní àwọn gbé pẹ̀lú wọn ní láti December láti December 1952 1952 títí di May 1953. títí di May Allahu Akbar. 1953. We are the first set of Markaz. wọ́n ní àwọn ní àkọ́kọ́ ní Markaz. gbogbo gbogbo yín wọ́n ní gbogbo àwọn bàbá wa táwọn àwájú àwọn yìí. senior yín là ṣe. wọ́n sí ní ọ̀rọ̀. الله أكبر tí n bá ń pé ara yín ni mí. wọ́n ní bá ń sọ pé ara yín làwọn. àáfàá yìí nìkan ló wá jù mí lọ díẹ̀. wọ́n ní bàbá wa miskin nìkan ní. alimiskin billah حفظه الله ورعاه ana adabiyu wọ́n ní wọ́n máa sọ pé àdàbíyẹ̀ làwọn. ní lọ́tún lọ́tún lósì lọ́sì màrìkàsí làwọn. mọ̀rìkàsí làwọn. èmi náà mo ẹ̀bá bàbá alájọ́ náà wá sí yín jẹ àwọn náà wí bẹ́ẹ̀ tí máa wí. Dr. Shuaib báwo ni. ọlọ́run wọ́n ní ọlọ́run o. mi ì mọ nǹkan tí mo lè sọ ọlọ́run fún ò yín. tiẹ̀ mọ báwọn ṣe lè dúpẹ́ fún bàbá wa. mi ì mọ bí mo ṣe lè dúpẹ́ fún àkábàtò mi ì sì mọ bí mo ṣe lè dúpẹ́. wọ́n láwọn mọ báwọn ṣe lè dúpẹ́ fún àwọn jàmá wa láti Markaz àwọn òsì mọ báwọn ṣe lè dúpẹ́. nàkábàtò mẹrìkàdì. àwa nìkábàtò Markaziyin àwọn bàbá mufti láwọn ò mọ báwọn ṣe lè dúpẹ́ fún yín. ọpẹ́ mi wọ́n ní ọpẹ́ àwọn. ó dàbí ọmọ kéwù kan wọ́n ló dàbí ọmọ kéwù kan. tí ń dúpẹ́ bàbá rẹ̀. dúpẹ́ fàáfà rẹ̀. ó ní sáà ṣùkúrù. فاشكر نعماك التي لو جحدتها أقر بها عيني ونمى بها سري àkọ́rọ́ bí i. أقر بها عيني ونمى بها سري
أقر بها عيني ونمى بها سري. àwa ni a ṣe àkọ́kọ́ èmi jẹ́ àkọ́kọ́ lọ́ọ̀yà ní Markaz. wọ́n ní àwọn jẹ́ àkọ́kọ́ lọ́ọ̀yà ní Markaz. níjọ́ tí bàbá ní òun fún wọn ní Nakibul Markaz. wọ́n ní jọ́ tí àwọn bàbá wa àwa mẹ́rìndínlógún wọ́n fún àwọn ní Nakibul Markaz. ìwọ́n Nakibul Fasli. kò sí fásitì méjì náà ló wà ń bẹ̀. wọ́n ní kíláàsì méjì náà ló wà ń bẹ̀. Nakibul Markaz. wọ́n ní Nakibul Markaz kì í ṣe Nakibul Fasli o Nakibul Markaz. Allahu akbar. bàbá ń jẹ́ náà lọ́hùn. wọ́n ní àwọn bàbá wa ń jọ́ náà lọ́hùn-ún. àmọ́ wọ́n bẹ ní Ansarudeen. wọ́n ní àwọn wà ní Ansarudeen. àmọ́ wà àwọn wà láǹsarudeen. ní Ansarudeen. màmá wa kó wa ní sátidé àti wọ́n máa wá Sunday. kọ́ àwọn ní sátidé àti Sunday. ṣùgbọ́n bá kílẹ̀ ayé ẹ̀ wọ́n ní ṣùgbọ́n ọjọ́ yòókù. almarhum wọ́n ní àwọn bàbá wa olóògbé. àáfàá mi tí mo tẹ̀lé lọ wọ́n ní àwọn àfáwọn táwọn tẹ̀lé lọ. Sheikh Abdulrahman wọ́n ní Salahuddin. àwọn bàbá wa aláàjì wa bàbá Léèlá. àwọn méjèèjì wọn rí báyìí wọ́n ní pẹ̀lú bàbá Sheikh Adam wọ́n ní kò rí òsùn ni wọ́n. wọ́n sì jọ jẹ wọ́n jọ wọ́n ní mu wọ́n jọ jẹ wọ́n jọ mu ni. Ọlọ́run kó bá wa kẹ́ wọn. Àmín. Àmín. kí àwọn méjèèjì. ó kí àwọn méjèèjì. bọ́lọ́run bá ń ṣe báyìí wọ́n bọ́lọ̀ bá ń ṣe báyìí. kì í ṣe kọ́ràn èèyàn ní fọlọ́run. wọ́n ní kì í ṣọ̀ràn yàn ní fọ́lọ́hún. ní tó bá sì wù ní sàlẹ́sà wọ́n ní tó bá wù ní ṣàlẹ́ṣà. ó wá wọ́n ní sàkárin ó wá ṣàkárí nínú mọ̀rẹ́kàzí nínú Markazi. nínú àdàbí nínú àdàbí. èyí máa ń jẹ́ ọ̀rọ̀ bàbá wa ó wá jẹ́ ọ̀rọ̀ bàbá wa Al-Miskin bin Nai. Allahu akbar. àfa àgbà sì ti sọ yìí wọ́n ní tẹ́lẹ̀ bàbá wa àfọ́gbà ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀. ọlọ́run yóò wá jẹ́ kẹ́ ẹ̀ dúpẹ́. wọ́n ló jẹ́ ló pẹ́. àbí yàtọ̀sù bí rahmatihi. Man yasha. nítorí mo wá bẹ́ sọ fún àwa tí à ń jẹ́ nàkàbà. wọ́n ní táwọn fẹ́ sọ pẹ̀lú àwa tí à ń jẹ́ nìkọ́ọ̀bà. olè bọ́lé wọ́n ní olè bọ́lé kì kì onílé bá tají ilé bá tají. wọ́n ní kì í rẹ̀ wọ́n kẹ̀kan ní kì í rẹ̀ kẹ̀kan. níjọ́ òun mọ̀ ni wọ́n ní níjọ́ òun ni. àwọn olè ó wà bọ̀ wípé wọ́n ní àwọn olè sílẹ̀kùn. wà bọ̀ ní sílẹ̀kùn. Allahu ẹ̀yin akbar. wo ni oníwò yìí. oníwò yìí. a ní àwo àwọn olè ni. onílé ni àwọn olè ni. Allahu akbar. wọ́n ní àwo olè yóò ni. ní àwọn olè ni. a ó sì ní àbí ká fìbọn fọ. ṣé wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní àbí káfí gbọ́n fọ́. kì í kẹ̀kan òun jẹun làwọn kí kẹ̀kan. ń jẹun. wọ́n ní tíjọ́ òní ká lò pé kì í ní oko ẹ̀kan. ọba àlọrin lẹ́lọ̀ kíkẹ́. wọ́n ní bàbá ọba lọ́rí. dálímọ̀ ni wọ́n lọ kí fún. Ṣéèwù. wá wọ́n ní jọ́ tí bàbá ọba lọ́rí wá. ń sọ̀rọ̀ níyì. tó ń sọ̀rọ̀ lórí ìjókòó bí. ó ní ẹ̀yin wá sí aláàjì wọ́n àgbà. ní wọ́n sọ pé ẹ̀yin wá sí bàbá wa Alhaji àgbà. ó ní tí ì máa ń ṣe fún yín lọ́dọọdún. wọ́n ní ẹ̀bùn táwọn máa ń ṣe fún yín lọ́dọọdún. ó ní mo á mú ẹ̀bùn ńláńlá kan wá fún yín lẹ́nìí. wá fún yín lénìí. lẹ́nìí lénìí. ń fún yín lẹ́bùn ńláńlá kan. fún yín ẹ̀bùn ńláńlá yàtọ̀ sí tí máa fún yín lọ́dọọdún. ẹ̀yin jàmá bàbá ẹ̀yin jàmá bàbá. ẹ̀yin jàmá àdàbíyà ẹ̀yin jàmá àdàbíyà. ẹ̀yin jàmá gbogbo ẹ̀yin jàmá àfa àgọ́run jàmá àfa lọrin. àfa tí ń bẹ́ lọrin ìyàwó àwọn náà wá dà wọ́n ní àwọn náà wá dà. àwọn àfa lọrin òkú wọ́n ní àwọn àfa à lọrin. ń pè mẹ́mẹ́sà à ń pè kìnìkan à ń pè àwọn bàbá bàbá lọ́tún lọ́tún. ẹ̀yin náà ní wọ́n ní ẹ̀yin náà nìyí. ìyáàlú nẹ́ẹ̀sì ẹ̀yìn àlìmúsùlùmú náà ti ń béèrè. Allahu akbar. ọlọ́run jà káró nílẹ̀ pẹ̀lú. ọlọ́run jẹ́ kẹpẹ́ fún wa. àdúrà tèmi wà ṣe. ọlọ́dún àtàwọn táwọn ó ṣe. jazakallahu. Jazakallahu min husnaka khairan. وكان لك المهيمن كل رأي. àwa tá a gbé ẹgbẹ́ kan náà. àwọn bàbá wa nìyí. àwọn dókítà àwọn bàbá wa. dókítà bábí. bàbá wa ṣe Bukhari Hamza ní tẹ́ ń béèrè. Dr. Hamza. Insha Allah.
بلبل الأمة بلبل الأمة الله أكبر. رجع فهمي كوكو wọ́n ní wọ́n jọ àwọn bàbá wa àwọn àfa àwọn púpọ̀. شيخ عبد الرحمن صلاح wọ́n الدين ní àwọn bàbá wa bàbá Léèlá. mi ò máa ń tọrọ báyìí wọ́n ní bá bá ń sọ̀rọ̀ báyìí. èmi ò fẹ́ kí wọ́n ọlọ́run dákẹ́ ìfẹ́ kí wọ́n dákẹ́ mọ́. mi ò máa ń tọ haúsá bẹ́ẹ̀ bá ń sa Haúsá. gbogbo èdè ní wọ́n ní gbogbo èdè. mi ò bá sì gbé nǹkan kalẹ̀ ní Yorùbá kalẹ̀ ní Yorùbá. tẹ́ ẹ bá fẹ́ rí tẹ́ ẹ bá fẹ́ máa túmọ̀ ẹ rẹ̀ bá fẹ́ báyìí máa túmọ̀ rẹ̀. الله. kódà ọgbọ̀n díẹ̀ sí wọ́n ìtútọ́ ní ọgbọ̀n di ẹ̀ tí Yorùbá tẹ̀ ń sọ lẹ́nu náà ni tiwọn náà ní o. Ọlọ́run ó lè kún mọ̀ náà lọ àbáríkà fún yín. kò ní jẹ́ ṣiṣẹ́ oníjẹ́ ṣiṣẹ́. bàbá wa lẹ́nu gbogbo yín ni mo kí jazakallahu جزاك الله من حسنك خيرا وكان لك المهيمن كل وائي. آنكم الله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم.